Ẹ káalẹ́, ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn ìròyìn lérèfé tó jáde lálẹ́ òní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún 2024. Ààrẹ Tinubu ti ṣílẹ̀kùn òbítíbitì owó kan tí kò dín ní bílíọ̀nù 10 náírà fún àjọ tó ń mójútó ọ̀rọ̀ ìkànsíra ẹni ìyẹn Nigerian Broadcasting Commission láti tún mú ìdàgbàsókè dé bá ẹ̀ka ìkànsíra ẹni lọ́nà ìgbàlódé. Ìjọba àpapọ̀ ti buwọ́lu iṣẹ́ àkànṣe ojú ọ̀nà márosẹ̀ Sokoto sí Badagry àti ìpèsè adágún omi bíi 63 láti fi ró ẹ̀ka iná ọba lórílẹ̀-èdè yìí lágbára. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí Muhammadu Buhari ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ẹbí Hajiya Dada Yaradua, ìyá tó bí ààrẹ tẹ́lẹ̀ ìyẹn Musa Yaradua. Àjọ ìṣọ̀kan àgbáyé ti ṣe ìpinnu láti gbárùkù ti orílẹ̀-èdè Nàìjíríà fún ìpèsè oúnjẹ àti láti mú ìtẹ̀síwájú tó lóòrìn dé bá iṣẹ́ ọ̀gbìn. Ààrẹ Tinubu ti ṣíṣọ lójú èròǹgbà rẹ̀ láti pèsè ẹ̀ka fún àwọn ọ̀dọ́ nínú ilé ìjọba àpapọ̀ eléyìí tó pè ní ilé àwọn ọ̀dọ́. Fún ìfìdímúlẹ̀ àti ìdàgbàsókè ètò ìlera ní ìpínlẹ̀ Kebbi, ìjọba ìpínlẹ̀ náà pín àwọn ọkọ̀ adáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyẹn ambulance sí àwọn ilé ìwòsàn. Orílẹ̀-èdè Switzerland ti ṣí ilé-iṣẹ́ ètò ìrìnnà rẹ̀ padà ní orílẹ̀-èdè Iraq lẹ́yìn ọdún 23. Wọ́n ti fẹ̀sùn ìbanilórúkọjẹ́ lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook àti WhatsApp kan arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Ganiu Abiola. Ẹ lè jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi lójú òpó TheMatrix nípa dídarapọ̀ kẹ́ ẹ sì tẹ̀lé wa lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.